Tọ́, ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká dáhùn àwọn ìbéèrè tí a fi síta láìpẹ́ yìí, ká wo iye tí a gbà nínú àwọn ìbéèrè ọ̀hún. A béèrè wípé kí ni stale pounded yam ní èdè Yorùbá? Iyán èwú ní stale pounded yam. Ọ̀pọ̀lọpọ̀ wa a lè má mọ iyán èwú, ṣùgbọ́n iyán èwú ni àmọ́ tá a bá gúnyán ní iyán ọjọ́ kejì, òun ni iyán èwú. Tó bá ti di ọjọ́ kejì yẹn, ẹ mọ̀ wípé ó ṣeéṣe kó jẹ́ wípé òórùn ẹ̀ á ti yàtọ̀ àti wípé á ti tutù, kò ní dàbí ti tòòjọ́ mọ́. Tó bá wá ti di ọjọ́ kejì bẹ́ẹ̀, a máa ṣe kíni? A máa mú iyán yẹn, a máa gbé kòkò, a máa gbé léná, a máa mú iyán yẹn, a máa jù sínú kòkò yẹn. Tó bá wù wá, a lè fi omi sí. Tó bá wù wá, a lè má fi sí. A wá máa ṣe kíni? A máa rò ó lórí iná yẹn tó fi máa ṣe kíni? Tó fi máa di títún padà. A wá máa jẹ. Irú iyán bẹ́ẹ̀ yẹn òun ni wọ́n ń pè ní iyán èwú. Ṣó yé wa bẹ́ẹ̀ yẹn? Tọ́, ìkejì, a béèrè pé kí ni ọ̀rọ̀ Yorùbá fún Anus? Anus ní èdè Yorùbá ó ní fùrọ̀. Fùrọ̀ ní anus ní èdè Yorùbá. A tún béèrè wípé bí a ò bá fẹ́ pe antelope ní ẹtu, bí a ò bá fẹ́ pe antelope ní ẹtu, kí ni a tún lè pè? Ìdáhùn tó wà lára àwọn ìdáhùn tí a pèsè fún ìbéèrè yẹn òun ni òbèjé. Òbèjé òun ni a lè pe antelope tí a ò bá fẹ́ pè ní ẹtu. A tún béèrè wípé nínú òwe kan tí a ní agbọ́n tí géńdé rí tó ń sá, òun ni alámù sàjẹ tàbí òun ni alámù sàjẹ ní ẹ̀bá ògiri. Kí wá ni alámù? Alámù ni aláǹgbá. Aláǹgbá ni à ń pè alámù. A tún béèrè wípé kí ni corruption? Ní èdè Yorùbá, ìbàjẹ́ ni corruption ní èdè Yorùbá. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa, ṣùgbọ́n mélòó ni ẹ̀yin gbà nínú gbogbo àwọn ìbéèrè yẹn? Mélòó ni ẹ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀? Mélòó ni ẹ ṣẹ̀ mọ̀ báyìí? Àti wípé èwo ni ẹ fẹ́ràn jùlọ nínú gbogbo ẹ̀? Ẹ jẹ́ ká mọ̀ ní abala ìrísí. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí a jọ ń gbé àṣà, ìṣe àti èdè wa tí a jọ ń gbé lárugẹ. Bí ẹ bá fẹ́ràn ohun tí a ń ṣe lórí ìkànnì yìí, ẹ bá wa tẹ̀lé àwọn fọ́nrán wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí àwọn náà lè darapọ̀ mọ́ wa, ká jọ máa gbé àṣà, ìṣe àti èdè wa, ká jọ máa gbé ní àrùgẹ. Ẹ ṣeun, a dúpẹ́. Kò ní bàjẹ́ o. Ó dìgbà kan náà. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.